lónìí ohun tí a fẹ́ sọ òun ni tá fẹ́ sọ̀rọ̀ lé lórí Sunday school ti tèní òun ni pé àwọn ènìyàn Ọlọ́run nílò àwọn olórí oníwà bí Ọlọ́run. Ìjọba mi ń tọ́jú láti wà nínú àwọn ènìyàn Ọlọ́run nílò àwọn olórí oníwà bí Ọlọ́run. Tá a bá wo táìtù yẹn dáadáa, nǹkan tó sọ fún wa ni pé àwọn ènìyàn Ọlọ́run, àwọn ènìyàn wo ló pé? Àwọn ènìyàn Ọlọ́run nílò olórí oníwà bí Ọlọ́run. Àwọn ènìyàn Ọlọ́run ló pé o. Tó bá wà lọ́jọ́ wípé ẹni tó gbéra ẹ̀ kalẹ̀ bíi ènìyàn Ọlọ́run kì í wá ṣe ènìyàn Ọlọ́run. Mo béèrè question kan níjẹjọ. Question mi yẹn mo béèrè pé ẹni tó ń ṣe déédéé gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ènìyàn ló ń rí àríwísí sí, mo ní irú ènìyàn wo ni? Gbogbo dáhùn tí wọ́n fún wa pátápátá òun ló dùn mọ́ mi. Mo dẹ̀ ṣe máa lọ sínú question yẹn nígbà tí a bá ń tẹ̀síwájú. Mi ò tẹ̀ dáadáa. Máa padà sínú question nígbà tá a bá ń tẹ̀síwájú. A wà nínú ẹ̀kọ́ kejì, àwọn ènìyàn Ọlọ́run nílò àwọn olórí oníwà bí Ọlọ́run. Ẹ jẹ́ ká dìbẹ̀ yẹn mú dáadáa. Àwọn ènìyàn Ọlọ́run ni wọ́n sọ wípé wọ́n nílò àwọn olórí oníwà bí Ọlọ́run. Nínú question mi tí mo béèrè ní ìjẹjọ yẹn, mo béèrè pé ìránṣẹ́ Ọlọ́run tó bá gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run oníwà bí Ọlọ́run tí gbogbo ènìyàn wá ń rí àríwísí sí, mo ní irú ènìyàn wo ni? Mo wá sọ wípé ìránṣẹ́ Ọlọ́run tó wá gbéra ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run tó yẹ pé àwọn kan rí àríwísí sí, àwọn kan ò rí àríwísí sí, mo ní irú ènìyàn wo ni àwọn ènìyàn tí wọ́n ń rí àríwísí sí ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ oníwà bí Ọlọ́run ní tòótọ́? Praise the Lord. Ó pín sípa méjì. Àkọ́kọ́, bí ó bá ti jẹ́ pé gbogbo ènìyàn ló ń rí àríwísí sí ìránṣẹ́ Ọlọ́run, kí ìránṣẹ́ Ọlọ́run yẹn kó yẹ ara rẹ̀ wò. Tó bá ti jẹ́ pé gbogbo ènìyàn, ẹ jẹ́ kí n súnmọ́ bí nígbà pé wọ́n class lání. Tó bá ti jẹ́ pé gbogbo ènìyàn ló ń rí àríwísí sí ìránṣẹ́ Ọlọ́run, tó bá ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ olórí, tí ò wá sí ẹnìkan tó sọ wípé ó dáa, tó yẹ pé tó bá béèrè lọ́wọ́ ènìyàn bíi 50 àti àwọn ènìyàn burúkú àti àwọn ènìyàn Ọlọ́run náà máa sọ wípé ó dáa, tàbí tó máa rí àríwísí ibi kan sí ẹ, kó yẹ ara rẹ̀ wò. Nǹkan tí mo fẹ́ kí ánsà yẹn gan kó mú wá gangan nìyẹn, kó yẹ ara ẹ̀ wò nípa tara. Nítorí pé tó o bá gbé iṣẹ́ Ọlọ́run dání nípa tẹ̀mí tó ń ṣe dáadáa, you are a man of God and you are doing it uprightly, but everybody is complaining about you. Ó mì pé àwọn ìṣe ti ara tó ń farahàn tó ń bẹ nínú rẹ̀ ń jẹyọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé o mọ̀ wípé yes, nínú ìwà mi ènìyàn Ọlọ́run ni mí, mo wá gbé iṣẹ́ yẹn dání láì wo wípé kí ni ẹnìkan fẹ́ ṣe, nǹkan tó yẹ kí n ṣe gangan ni mò ń ṣe, àwọn ènìyàn ìkà ló máa go against ẹ. Àwọn ènìyàn Ọlọ́run máa rí wípé nǹkan tó ń ṣe right. Bí wọn ju 10 lọ nínú èèyàn 100, wọ́n máa support ẹ, ẹ̀dẹ̀ máa win. Tógun yẹn bá dìde àbí wọ́n ní win, wọ́n máa win. Kí ni ìdí? Ẹni tó bá jẹ́ ènìyàn Ọlọ́run, if you are a good man of God, you are doing it the way God, ordered you to be doing it, the way you are authorized to be doing it. You are following the Bible steadily. But your own character is stinking. Sórí iṣẹ́ Olúwa tó gbé dání yẹn, ìwà tó ní dáàdì, answer dáàdì ni mo like, ìwà tó ní yẹn ló máa bàjẹ́. Fún àpẹẹrẹ, ẹja mú wòlíì Élì. Ṣé wòlíì Élì òṣìṣẹ́ Olúwa bó ṣe yẹ kó ṣe? I'm sorry to say, ṣùgbọ́n bàbá ò mọ bó ṣe ń sọ̀rọ̀. Bàbá máa ń sọ̀rọ̀ ṣàkà, bàbá máa ń tètè bínú. Ṣé attitude ènìyàn Ọlọ́run ni? Kò ń ṣe attribute ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n bàbá Élì ń ṣe bó ṣe yẹ kó rí, ó dẹ̀ kó bá, àbí ò padà kó bá. Nítorí wípé ẹ wò bóyá sọ̀rọ̀ sí Hánà nígbà tí Hánà tó ń gbàdúrà, ó ti yá mutí, ó ti yá ṣe. Tó bá jẹ́ wípé Hánà kò lọ jẹ́ ọmọ tán ti kọ́ tó gbẹ̀kọ́, tó dẹ̀ jẹ́ ènìyàn Ọlọ́run ní tòótọ́, ṣe mọ̀ pé Hánà máa kọlu Élì. Ìbànújẹ́ nǹkan dẹ̀ máa wọnú ayé ẹ̀, á kó bá Élì, á kó bá Hánà. Ṣùgbọ́n Ọlọ́run kọ́ Hánà bó ṣe máa bá rìn. Definitely nínú ìjọ Élì ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń sọ̀rọ̀, àwọn ènìyàn ń fi ìjọ rẹ̀ lẹ̀ nítorí pé kò mọ bó ṣe ń sọ̀rọ̀. Òun náà ló ṣẹlẹ̀ sí nígbà tí Samuel lọ ń ba Olúwa ẹ̀ mo gbọ́ nǹkan tó ní máa wí nítorí pé ìránṣẹ́ rẹ̀ ń gbọ́. Nígbà tó yá tó sọ tí Hánà tí Samuel sọ nǹkan tí Olúwa sọ fún, kí ló sọ?
kólúwa ṣe èyí tó wù kí ló dẹ̀ ṣẹlẹ̀ gbogbo àwọn ọmọ ìparẹ́ lọ́jọ́ kan. So ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n bá ti ń rí àríwísí, olórí tí wọ́n bá ti ń rí àríwísí tí ò sí ẹnì kankan tó sọ̀pọ́ọ̀tì ẹ, tó jẹ́ pé ohun gbogbo tí wọ́n bá ti ń sọ níbi tó ti jẹ́ olórí kò dáa ni, tí ò tiẹ̀ sí èèyàn kan tó sọ wípé àná ó dáa sáwa o, lọ yẹra ẹ wo. Olórí nípa tara àti olórí nípa tẹ̀mí ni mò ń bá wí o. Òótọ́ ọ̀rọ̀ dúró, Ọlọ́run dẹ̀ ni òtítọ́ ọ̀rọ̀, kò dẹ̀ ṣe yí padà. Praise the Lord. Ẹ wá jẹ́ ká lọ sínú ẹ̀kọ́ wa tòní. Nínú àkọ́sórí wa wọ́n ní nínú ìgbìmọ̀ kò sí àwọn ènìyàn, wọ́n ní kò sí àwọn ènìyàn aṣubú, ṣùgbọ́n nínú ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀ ni àìléwu. Ìwé Òwe 11:14. A rí àwòrán tó wà nísàlẹ̀ yẹn pé olórí kan wà níwájú, àwọn àtẹ̀lé rẹ̀ tẹ̀lé lẹ́yìn. Wọ́n ní àwọn ènìyàn Ọlọ́run máa ń gbèrú lábẹ́ ìtọ́ni àwọn olórí oníwà bí Ọlọ́run tí wọ́n tayọ nínú ọgbọ́n rẹ̀, àánú àti ìdáríjìn fún òtítọ́ tí kò yẹ sí àti òdodo. Praise the Lord. Ní àti sọ tá a ṣe ní ìjẹjọ, a fẹ́ sọ̀rọ̀ nípa bí àwọn ìránṣẹ́ Ọlọ́run bí wọ́n ṣe nílò olórí lónìí. A ní láti mọ àwọn eléyìí wípé àwọn olórí oníwà bíi Kristi wọ́n máa ń gbé ní ìṣọ̀kan, wọ́n dẹ̀ máa ń gbé ìṣọ̀kan lárugẹ. Nítorí ìdí èyí wọ́n máa yanjú gbogbo àwọn ìpèníjà tó bá wà ní àárín wọn gẹ́gẹ́ bí àwọn tí ó bẹ̀rù Ọlọ́run. Àwọn olórí tí wọ́n bá dẹ̀ ń ṣàfihàn ìgbé ayé Kristi, wọ́n máa ń ní ìgbẹ́kẹ̀lé, wọ́n dẹ̀ máa ń ní àwọn àmúyẹ kan, wọ́n máa ń jẹ́ ẹni tó wà ní ṣọ̀kan. A dẹ̀ máa rí gbogbo àwọn attributes wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fún wa nínú àwọn ìwé tí wọ́n yàn fún wa. Praise the Lord. Ẹ jẹ́ ká lọ sí inú ẹ jẹ́ ká lọ sínú kókó ẹ̀kọ́. Ohun tí a fẹ́ sọ lónìí ni pàtàkì àwọn olórí oníwà bí Ọlọ́run. Ìkejì, àwọn àmúyẹ àwọn olórí oníwà bí Ọlọ́run. Pàtàkì àwọn olórí oníwà bí Ọlọ́run, ìwé Òwe 11:14 ó ní wọ́n fún wa lẹ́ẹ̀kan yẹn. A dẹ̀ máa kà á nínú Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 6 láti ẹsẹ̀ 1 síwájú. Nínú ẹ̀, a yan àwọn olùrànlọ́wọ́ 7. Wọ́n ní ọjọ́ wọ̀nyí nígbà tí àwọn Hélénì àti àwọn Hébérù, wọ́n ní nínú àwọn Hélénì àti àwọn Hébérù, nítorí tí wọ́n ní ìkùnsínú wà nínú wọn, nítorí pé wọ́n ń ṣe ìgbàgbé àwọn opó. Nígbà tí wọ́n bá ń pín nǹkan, wọ́n ń ṣe ìgbàgbé àwọn opó. Nǹkan tó jẹ́ kí wọ́n yan olórí nìyẹn o, wọ́n ti dàjọrú. Ṣé kò ní síkùnsínú? Nígbà tí wọ́n ń pín nǹkan, wọ́n wá ń ṣe ìgbàgbé àwọn opó. Ta ló yẹ kí wọ́n kọ́kọ́ rántí? Wọ́n ń ṣe ìgbàgbé àwọn opó. So àwọn opó wọ́n ń kùn. Praise the Lord. Nínú ìjọ Ọlọ́run ni. Wọ́n ní nítorí náà, wọ́n ní àwọn 12 wá pé àwọn ọmọ ẹ̀yìn jọ, wọ́n wí pé kò yẹ kíru eléyìí kó máa ṣẹlẹ̀ láàrin wa, ká fi Ọlọ́run sílẹ̀. Níbi tó bá ti ń ṣẹlẹ̀ kí ni wọ́n sọ? Wọ́n ti fi Ọlọ́run sílẹ̀. Wọ́n ní nítorí náà ará, ẹ wo ọkùnrin 7 nínú yín. Wọ́n ní ṣùgbọ́n àwọ̀ dúró ṣinṣin nínú àdúrà ìgbà àti nínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Ẹ rí pé àwọn ènìyàn Ọlọ́run wọ́n wà ní ìṣọ̀kan, wọ́n gbé iṣẹ́ Ọlọ́run lárugẹ nínú ibi tí wọ́n fún wa yẹn. Wọ́n ní ọ̀rọ̀ náà sì tọ́ lójú gbogbo ìjọ. Wọ́n sì yan Sífánù, ọkùnrin tí ó kún fún ìgbàgbọ́ àti fún ẹ̀mí mímọ́, àti Fílípì. Wọ́n yan àwọn 7. Àwọn ọkùnrin tó kún fún ìgbàgbọ́ àti ẹ̀mí mímọ́ ni wọ́n yàn o. Kò ń ṣàwọn olówó o, kò ń ṣàwọn tó náwó nínú ìjọ. Àwọn tó kún fún ìgbàgbọ́ àti ẹ̀mí mímọ́. Ìránṣẹ́ Ọlọ́run tó bá ti ń yan olórí nínú ìjọ rẹ̀, alàgbà, díákónì, nítorí owó, kò ní gbé ṣọ̀kan lárugẹ o. That church will fall. And if that church does not fall, pandemonium will be living with them ni. Wọ́n máa jà lójoojúmọ́ ni. Praise the Lord. Wọ́n ní wọ́n mú wọn dúró. Wọ́n ní wọ́n yan Nicholas pàápàá. Wọ́n ní aláwòṣe Júù ará Antioch. Praise the Lord. Ẹni tí wọ́n mú dúró níwájú àwọn àpọ́sítélì, nígbà tí wọ́n sì gbàdúrà, wọ́n gbé ọwọ́ lé wọn lórí. Wọ́n ní ọ̀rọ̀ Ọlọ́run wá gbilẹ̀. Kí ló ṣẹlẹ̀ nígbà tí wọ́n yan olórí rere? Ọ̀rọ̀ Ọlọ́run gbilẹ̀, àwọn ọmọ ẹ̀yìn sì ń pọ̀ sí. Wọ́n ní àti Sífánù tí ó kún fún oore ọ̀fẹ́ àti agbára, ó ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì láàrin àwọn ènìyàn. Nítorí wípé àwọn ẹni ọ̀tọ̀ ni wọ́n yàn, àwọn onígbàgbọ́ ni wọ́n yàn, àwọn tí Ọlọ́run gbéṣẹ́ lé lọ́wọ́ ni wọ́n yàn.
kí ló ṣẹlẹ̀? Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Lónìí pásítọ̀ nìkan ló ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Àwọn tí wọ́n yàn gẹ́gẹ́ bí olórí láàrin ìjọ ò lè ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nígbà tí ò sẹ́mi mímọ́ nínú wọn. Báwo ni wọ́n ṣe fẹ́ kó prayer warrior ọjọ́ nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n yàn gẹ́gẹ́ bí olórí tó máa ṣàdarí wọn gangan, àwọn gangan jẹ gàba dé ìránṣẹ́ Ọlọ́run lórí ni àwa là ń gbówó sílẹ̀, àwa là ń jẹ́ kí iṣẹ́ máa tẹ̀síwájú. Wọn ò gbọ́dọ̀ lọ tó jẹ́ pé tí wọ́n bá kúrò nínú church pásítọ̀ lọ máa dọ̀bálẹ̀ ni. Praise the Lord. Wọ́n ní ṣùgbọ́n àwọn kan dìde nínú àwọn ti synagogue tí à ń pè ní ti àwọn Libertini àti ti ara Crane àti ti àwọn Alexandra. Kí ni wọ́n ṣe? Àti Asia wọ́n bá Stefano jiyàn. Àwọn tá à ń sọ nìyẹn. Ẹni tó bá ti ń gbógun ti ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, ó gbéṣẹ́ Ọlọ́run dání ní dáadáa, ó tún wá ń wu ìwà tó jẹ́ ti ọmọlúàbí, àwọn ẹni èṣù ló máa dìde sí i. Mo tún wá repeat ẹ̀, ìránṣẹ́ Ọlọ́run tí wá ti jẹ́ pé gbogbo ènìyàn ló ń rí àríwísí sí i, kó lọ yẹra rẹ̀ wò nípa tara. Kò bá máa ṣe gbogbo ohun t'Olúwa ní kó ṣe, kó máa ran kankan mọ́ṣẹ́ Olúwa, tí ìwà rẹ̀ ò bá ti jẹ́ ti ẹni ẹ̀mí, kó lọ yẹra. Tó bá ti rí pé Galatians 5 yẹn láti àárín dé 22 tó bá ti bá wí, kó lọ yẹra rẹ̀ wò. Praise the Lord. Wọ́n ru àwọn ènìyàn sókè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní wọ́n sì mú àwọn ẹlẹ́rìí èké wá nítorí Stefanu ni o. Wọ́n mú àwọn ẹlẹ́rìí èké wá, wọ́n dẹ̀ parọ́ mọ́, wọ́n ló gbégbékúgbé kalẹ̀ o, ẹ̀yin ó lòdì sí Mósè o, ó ṣe gbá o, ó ṣàwo o. Ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn 10 ni ènìyàn Ọlọ́run nínú ìjọ yẹn tó dúró ti Stefanu, ṣé wọ́n ní wìn? Wọ́n máa wìn. Ṣùgbọ́n tó bá ti jẹ́ pé nípa tara Stefanu gan kò mọ̀rọ̀ sọ, ó máa ń bínú, ìwà ẹ̀ ò dáa, gbogbo ẹ̀ kò sẹ́ni tí ó lọ bá jẹ́rìí. Wọ́n á ní lóòótọ́ ni dáàdì ń ṣe dáadáa, ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu wọn ò dáa, ọ̀rọ̀ ẹnu wọn ò dáa lóòótọ́. Kí ló ṣẹlẹ̀ sí yẹn? Ó ṣubú. Ẹ̀kọ́ pọ̀ ń bẹ. Praise the Lord. Ibi tí wọ́n fún wa nínú Bíbélì nìyẹn, ká má máa padà sínú ẹ̀, a máa pàdé rẹ̀ níwájú. Pàtàkì àwọn olórí oníwàbí Ọlọ́run. Òwe 11 wọ́n ló ṣàfihàn olórí oníwàbí Ọlọ́run gẹ́gẹ́ bí orísun kànga àmú ọgbọ́n ní ti fífi ọgbọ́n wá ìmọ̀ràn wọn fún iṣẹ́ ìpinnu tí ó mú ọgbọ́n lọ́wọ́ tí ó sì fẹsẹ̀ múlẹ̀ nínú ìlànà Bíbélì. Wọ́n ní ká wo ìwé òwe 3-5. Ẹ máa join mi àbẹ́ join. Ìwé òwe 3-5-6. Ẹjá fìyẹn lẹ̀. Wọ́n ní wọ́n máa ń pèsè ìtọ́ni nínú ìṣọ̀kan pẹ̀lú ìfẹ́ Ọlọ́run láti mú àlàáfíà ní ti ẹ̀mí àti ìdàgbàsókè dúró re. 1 Corinthians 1:15 ó ní kẹ́nikẹ́ni kí ó má ṣe wípé mo ti ń baptísìmù lé orúkọ èmi tìkára mi. Praise the Lord. Olórí tó bá ti jẹ́ olórí, tó bá ti jẹ́ pé èmi kò ní sálàáfíà nínú ìjọ rẹ̀ o, ó gbúdọ̀ wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ọmọ ìjọ àti àwọn olórí àti àwọn ìgbìmọ̀ tó yàn. Tó bá wà lábẹ́, kó respect ẹni tó wà lókè, kó tó respect ẹni tó wà lókè. Tó bá wà lókè pátápátá, kó respect àwọn ọmọ ẹ̀yìn ẹ̀. O ní láti respect gbogbo èèyàn ló ní wisdom, kò sí ẹni tó waste. Tó o bá ti jẹ́ olórí, wàá rí gbogbo àwọn tó wà ní ẹ̀yìn ẹ gẹ́gẹ́ bí ẹni tó wà important. Ohun tó ń da Nàìjíríà láàmú nìyẹn, nítorí pé àwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń jẹ wọn, they don't see Nigerians as important. Even tí wọ́n bá rí ẹnìkan tó initiate nǹkan, instead kan gbárùkù tí wọ́n máa gbójú kúrò ń bẹ̀ ni. When I come across things like that, I stop sharing it because it is just a waste of data. Bẹ́ẹ̀ ni kan sọ wípé ọmọ kékeré kan sì pé ó initiate márúwá, kó sì kan tó ní kó má send ẹ̀ lọ abroad níbi tó ti ń ṣe é, kó kọ wá sílé, kó wá torí rẹ̀ dá iléeṣẹ́ sílẹ̀, kó wá fi jolórí, kó wá sọ wípé àwọn ọmọ tó jolórí yẹn 17 years ni, káwọn èèyàn wá wà lábẹ́ ẹ̀, kó wá monitor ẹ̀. Nigeria would have been a productive country. Today we are not producing anything, and it is very, very shameful of us. Ẹ wò bí wọ́n ṣe ń dààmú àwọn ọmọ wa labroad. Ẹ wò báwọn ọmọ wa ṣe ń jápa. Somebody will now stand up now, going against àwọn tó ń lọ sí wilderness. It is not good. They are risking their lives. But why?
orílẹ̀-èdè wọn kò lè máa sàn fún wàrà àti fún oyin kán dẹ̀ máa mú kí wàrà yẹn dẹ̀ máa wá sẹ́nu wọn ní gbogbo ìgbà kán wá sọ wípé àwọn lọ síbì kan láti lọ́ọ́ máa ṣe wàhálà ẹlòmíì máa ṣiṣẹ́ 5 ẹlòmíì á ṣiṣẹ́ 6 wọn ò dẹ̀ ríro tí àwọn bá rí lọ́hùn bí ìyà ṣe ń jẹ àwọn ọmọ wa bẹ̀ nígbà táwọn ń lọ tí wọ́n lọ ń gbádùn you know they will come back home and think and do something better ṣùgbọ́n ìgbà tó bá máa dé táàsì tó ń ṣe lọ́hùn yẹn tó mú ìgbé ayé rọrùn fún yẹn nìkan náà máa rí níbo náà ti fẹ́ rí táàsì yẹn they don't want to know wọ́n dẹ̀ máa rí ẹni tó ń ru ẹrù 1,500 ní orí títì wọ́n á gbà lórí ẹ̀ wọ́n á tún dànù wọ́n á tún ṣìṣẹ́ wọ́n á tún kó lọ sí local government they don't want to think what to come of gbogbo ilé wọn ò bá wàá kú so olórí gbúdọ̀ rí gbogbo àwọn tó wà lẹ́yìn rẹ̀ important you can see in America in London those àwọn white European countries ẹ̀ rí pé they humanity first ní before money ṣáwọn náà kówó jẹ ni ṣé wọn kì í gba bribe gbogbo tá à ń ṣe náà ń ṣe o. Praise the Lord. Am I lying? You are from there. Am I lying? Yeah. So Hebrew 13:7 ó ní ẹ máa rántí àwọn tí wọ́n jẹ́ olórí yín tí wọ́n sì sọ ọ̀rọ̀ Ọlọ́run fún yín kí ẹ máa ro òpin ìwà ayé wọn kí ẹ sì máa ṣe àfarawé ìgbàgbọ́. Àfarawé kí ni wọ́n ní ká ṣe? Àfarawé ìgbàgbọ́ ni o. Ẹni tó bá wà nínú ìjọ bàbá Élì wòlíì ńlá tó wà ní Bíbélì mo tún sọ tó bá ṣe àfarawé ìwà Élì òun náà yóò fara gbá bí Élì ṣe fara gbá bẹ́ẹ̀ ni ìwà rẹ̀ máa kó bá ṣùgbọ́n àfarawé ìgbàgbọ́ nígbà tí Hánà tó sọ wípé ohun tó ń dùn mí ni mo sọ fọ́lọ́run ó ní kó rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ̀ ó dẹ̀ rí fún bẹ́ẹ̀ àfarawé ìgbàgbọ́ ni wọ́n ní ká ṣe o ẹni tí ò bá hùwà bíi Paul bẹ́ẹ̀ ni ẹni tí ò bá hùwà bíi Paul a lè ṣàfarawé ìgbàgbọ́ rẹ̀ o àbí a lè ṣàfarawé ìwà rẹ̀ o wà lè ṣàfarawé ìgbàgbọ́ rẹ̀. Praise the Lord. Ó ní àwọn olórí oníwà bí Ọlọ́run ní ipa rere lórí àlàáfíà tí ẹ̀mí àwọn ènìyàn Ọlọ́run ìwàláàyè wọn máa ń ru àwọn onígbàgbọ́ sókè láti gbé ìgbé ayé wọn ní ìbámu pẹ̀lú ìlànà Ọlọ́run ní agbègbè tí ó mú kí ènìyàn pọ̀ nínú ẹ̀mí. Kí ló lè mẹ́yàn pọ̀ nínú ẹ̀mí? Ìwà ni it's your attribute your attitude kò ń ṣe iṣẹ́ Olúwa tó gbé dání àfi tó bá yẹ pé mírèkù nìkan ló ń ṣe mírèkù yẹn ó jẹ́ tọlọ́run kò jẹ́ tọlọ́run ìrápọ̀ ṣùgbọ́n tó bá ti jẹ́ ìjọ ẹ̀mí ń tòótọ́ tó dẹ̀ fẹ́ ru àwọn ènìyàn sókè ní ẹ̀mí ìwà ló máa kọ́kọ́ tọ́jú o èyí ni àfi tí kì í bá ṣe Ọlọ́run ló pè mí ìránṣẹ́ Ọlọ́run ni mí sure tí ìwà ẹ tí ò bá ti gbé iṣẹ́ Ọlọ́run ẹ yẹn dúró ṣé orí gbogbo rárá tó ń ṣe ìwà ẹ ló máa bá gbogbo iṣẹ́ Ọlọ́run yẹn jẹ́ nígbà tó bá tẹ́ńdà ọ̀rọ̀ ẹ níta wàá mọ̀ pé òjá mọ̀ kankan ìwọ nìkan ni ìránṣẹ́ Ọlọ́run ni they will leave you and go to another man of God ó tiẹ̀ ti pọ̀ ń tọ̀ gan ó tiẹ̀ ti pọ̀ jù. Praise the Lord. Wọ́n ní iṣẹ́ àwọn àpọ́sẹ́lì 6 tán fún wa yẹn wọ́n ní nígbà tí ìjọ ìṣáájú ń kojú àwọn ìpèníjà ìdàgbàsókè àti ìyàtọ̀ ẹsẹ̀ 1-7 wọ́n ní wọ́n nílò àwọn olórí oníwà bí Ọlọ́run láti mú kí rúdurùdu ó dáwọ́ dúró kí wọ́n ó gbin ìṣọ̀kan kí wọ́n sì ṣàgbérò àwọn ènìyàn náà 1 Timothy 3:13. Ẹjọ́ kí ni wọ́n ní wọ́n ṣe? Wọ́n nílò àwọn olórí láti stop rúdurùdu ṣùgbọ́n níbi tá a wá ń sọ̀rọ̀ yìí olórí gangan ló ń kọ̀ sí rúdurùdu ó yá ẹ analyse ẹ̀ olórí gangan ni problem ìjọ. Èmi máa ń ṣe àdúrà o tí n bá ń gbàdúrà èmi ò kí ń gbàdúrà ẹni tó ń bàjọ́ jẹ́ mi ò ń gbàdúrà ẹni tó ń dàjọ́ rú mi ò ń gbàdúrà ẹni tí ò jẹ́ kí iṣẹ́ Ọlọ́run ó lọ sókè ká má para wa tán torí it could be me it could be you it could be the owner of the church pàápàá lẹ́niwẹ̀ tó bá ti ń gbàdúrà pray against the spirit tó ń da ìjọ yín rú bí bẹ́ẹ̀ kọ́ Olúwa o ẹni tó ń yọ mí lẹ́nu Olúwa bá pàdánù ìyá ẹ̀ ó kú ṣùgbọ́n ẹ̀mí tó ń yọ mí lẹ́nu Olúwa bá mi rún dànù ìyá ẹ̀ máa wà delivered ó dẹ̀ máa dọmọ Ọlọ́run. Praise the Lord. So prayer point wa náà nílò ìrònú jinlẹ̀. Wọ́n ní àwọn àmúyẹ tí ẹ̀mí àti àfojúrí tí a mẹ́nubà níyìn ṣàfihàn pé àwọn àpọ́sítélì mọ pàtàkì yíyan àwọn olórí oníwà bí Ọlọ́run nínú rere. Kí ni wọ́n sọ? Tí ẹ̀mí ẹni tó gbéṣẹ́ Ọlọ́run dání dáadáa tí àfojúrí your attitude.
wọ́n ní nínú rere àti ìdàgbàsókè ara Kristi. Abájọ tí Paul ti fi Títù sílẹ̀ ní Crétè. Títù 1:5 yẹn sọ wípé ó sọ wípé reason nìyẹn tó ń ṣe fi tó ń ṣe fi Títù sílẹ̀ ní Crétè kó dẹ̀ ṣe nǹkan tó ń sọ fún kí ni kó ṣe kó yan àwọn olórí rere kí ló rí nínú Títù ṣe àbọ̀ pé ó máa ní ẹ̀bá ka ibẹ̀ yẹn ó máa sọ pé Títù ọmọ mi tòótọ́ wọ́n wá describe Títù as oníwà rere so ó máa yan olórí rere kò ní sọ wípé nítorí pé bọ̀dà Búkì ó jẹ́ àbúrò dáàdì àbí nítorí pé bọ̀dà Búkì máa ń bá mi mú nǹkan bọ̀ tó bá lọ bí iṣẹ́ kò torí ẹ̀yàn wọn ṣùgbọ́n ó wá wo àǹtí Bọ́lá lóòótọ́ kì í dáwó ń ṣọ́ọ̀ṣì o kò dáwó rí nítorí Ọlọ́run á jẹ́ ẹni lórúkọ Jésù mo kàn fi ṣe example ni o nítorí pé ó pọ̀ lọ́wọ́ ẹ̀ ó wá yàn ṣùgbọ́n oníwà rere ni ó dúró ó ń gbéjọró ó mọ nǹkan tó ń ṣe ẹ̀mí Ọlọ́run ń bẹ nínú rẹ̀ ṣé ìjọ máa gbèrú ìjọ á gbèrú ìjọ máa gbèrú ṣùgbọ́n tó bá lọ yan olówó pé ẹ wo ọ ní kí ẹjọ́ mo yàn yín evangelist ẹ̀yin ẹ ti wá di evangelist nítorí máa ń gbówó ńlá lálẹ̀ owó yẹn náà ni ó dàjọ ẹ̀rú tóró tiẹ̀ wà nínú àwọn ìwé tó yàn fún wa wípé ká má jẹ́ olùfẹ́ owó ló ń da gbogbo nǹkan rú praise the Lord. Wọ́n ní Pétérù sì pàṣẹ fún àwọn alàgbà láti máa ṣiṣẹ́ 1 Peter 5:1-13. ẹ rí wípé Paul gan nínú Philippians 3:17-19 yẹn ó ní pé kí àwọn ènìyàn máa ṣe àfarawé òun ó ní ọ̀pọ̀lọpọ̀ ní rìn nípasẹ̀ àwọn ẹni tí mo ti ń wí fún yín nígbàkúùgbà àní tí mo ti ń sọkún bí mo tún ṣe ń wí fún yín lọ́wọ́lọ́wọ́ yìí kí ló pè wọ́n ọ̀tá àgbélébùú àwọn ọ̀tá àgbélébùú yẹn dẹ̀ nìyí wọ́n tún jẹ́ àwọn olórí nínú àwọn ibì kan ó wá ní ìgbẹ̀yìn wọn ìparun ní o ikú ẹni tí í ṣe Ọlọ́run wọn ikùn ẹni tí í ṣe Ọlọ́run wọn àti ògo ẹni tí ó wà nínú ìtìjú wọn àwọn ẹni tí ó ń tọ́jú ohun ayé olórí tó bá ti jẹ́ pé ikùn ní Ọlọ́run rẹ̀ kò lè ṣe nǹkan tó right o 1 Timothy 3:13 ní nítorí àwọn tí ó lóye díákónì dáradára wọ́n ní wọ́n ra ipò rere fún ara wọn àti ìgboyà púpọ̀ ní ìgbàgbọ́ tí ń bẹ nínú Kristi Jésù praise the Lord. 1 Peter 5:1-3 ó ní àwọn alàgbà tí ń bẹ láàrin yín ni mo bẹ̀ ó ní èmi alàgbà láàrin yín àti ẹlẹ́rìíyà Kristi àti alábàárìn nínú ògo tí a ó fi hàn ó ní ẹ máa tọ́jú agbo Ọlọ́run kí ni wọ́n sọ fáwọn alàgbà kí ni wọ́n sọ fáwọn olórí nínú ìjọ ẹ máa tọ́jú agbo Ọlọ́run ṣùgbọ́n lónìí ìjọ nìkan ló ń tọ́jú àwọn alàgbà ìjọ nìkan ló ń tọ́jú olórí mi gan ò fẹ́ kí ẹ̀ kó o ronú kẹ́mi ẹ̀ kó bọ́ kójú ẹ̀ kó lelele ní ṣọ́ọ̀ṣì kó omi máa bọ́ lójú tómi ò bá bọ́ lójú ẹ̀ kò ní béèrè pé kí ló ṣe yín tó o bá lẹ̀ sọ nǹkan tó ṣe á ní ẹ ṣàgbọ́kànlé Jésù solution àfojúrí dà I thank God èmi máa ń fi church proud in everywhere mo dẹ̀ máa ń fi daddy proud in everywhere ẹ jẹ́ ká pa sentiment tì tí èèyàn bá ní problem nínú ìjọ yìí tó bá hàn sí daddy bóyá ìní ni wọn ó dá lókòwò àbí wọn ò ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀ ni wọ́n lè kọ́lé fún yàn àbí wọn ò ṣe ni ṣé wọ́n ní bí àwọn ìránṣẹ́ Ọlọ́run tá à ń sọ̀rọ̀ nípa èyí tó tún gbagbá lórí àwọn ọmọ ìjọ wọn. I know the reason why I love him. He's a real man of God and mo máa ń béèrè lọ́wọ́ wọn pé kí ni nǹkan tẹ́ ẹ ṣe fọ́lọ́run gan tó fi fi ru mọ́mì jìnkì yín torí tó bá lọ jẹ́ pé obìnrin burúkú ni wọ́n ní ìjọ ò lè dúró náà oore yẹn ò lè ṣeé ṣe torí ọkọ àti ìyàwó tó dúró bí irú títí wọn yẹn ẹ gbúdọ̀ máa ṣe nǹkan kan ní ṣọ̀kan kẹ́ tó lè gbéjọ dúró pásítọ̀ míì máa mú lẹ́sẹ̀ mo ti àìmọye pásítọ̀ tó ti bá mi sọ̀rọ̀ tó ní pé tóun bá wà nínú ìjọ kò ń jẹ́ kó ń ka Bíbélì ó tún máa mú lẹ́sẹ̀ òun níwájú ìjọ wọ́n dẹ̀ wọ́n sọ pé wọ́n dẹ̀ ń darí àwa gẹ́gẹ́ bí agbo ìjọ ilé títí ẹ̀ ò tò kí ni attribute ẹni tó jalàgbà lásán ẹni tó lè ṣe ìkàwọlé ẹ praise the Lord. Ilé ọ̀pọ̀lọpọ̀ ránṣẹ́ Ọlọ́run yín ò tò ẹ̀yin dẹ̀ wà lábẹ́ ẹ̀kọ́ èmi ò lè dúró lábẹ́ ẹ̀kọ́ pásítọ̀ tí ilé rẹ̀ ò bá tò tí má ti rí fẹ́ pé lè rè ò tò mo wọ nìyẹn kò sí nǹkan tó fẹ́ gbé fún ẹ bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó fẹ́ gbé fún ẹ praise the Lord. Ó wá ní ẹ máa bójú tó wọn kí ló sọ ó ní kì í ṣe àfipáṣe bí kò ṣe tìfẹ́tìfẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe èrè ìjẹkújẹ ṣùgbọ́n pẹ̀lú ọkàn tí ó múra tán bẹ́ẹ̀ ni kì í ṣe bí ẹni tí
bí ẹni tí à ń lo agbára lórí ìjọ. Kí ló ń ṣẹlẹ̀ níta lónìí? Wọ́n ń lo agbára lórí ìjọ ni. Praise the Lord. Ó ní ṣùgbọ́n kí ẹ ṣe ara yín ní àpẹẹrẹ fún agbo. So àwọn olórí tó nílò àwọn olórí láti bá wọn ṣiṣẹ́ pọ̀ oníwà bí Ọlọ́run, àwọn fúnra ara wọn àti ẹni tó yàn àtẹni tó yàn wọ́n gbọ́dọ̀ jẹ́ kí ni àpẹẹrẹ rere fún agbo ìjọ. Ẹ wo bí olórí bá ṣe rí lọ́mọ ẹ̀yìn ẹ̀ ṣe máa rí o. Ṣé rí bá a ṣe ń ṣe yìí tá à ń gbàdúrà tá à ń ṣe tó máa ní àCAC àwọn aládùúgbò àgbàfẹ́ kú ni Babalọ́lá la fi jọ o. Ẹ lọ máa wo àwọn olórí ìjọ, ẹ wò bí àwọn olórí yẹn ṣe ń ṣe, ẹ wò bí àwọn ọmọ ẹ̀yìn wọn ṣe ń ṣe, ẹ wò báwọn olórí wọn ṣe ń pray, ẹ wò báwọn ọmọ ẹ̀yìn wọn ṣe ń pray. Bó lórí bá ṣe rí, ṣé bí Jésù ṣe wá rí ní ìjọ Ọlọ́run gbogbo rí lẹ́yìn? Jésù dẹ̀ ní ká máa ṣe àfarawé òun. Praise the Lord. Sorry, my sister. Here, Paul Apostle is appealing to the elders to care, to be caring to the flock, to care for the flock. He now said, it is not by constraint, but willingly. Then, ó ń sọ fún wọn wípé they shouldn't be the Lord over the flock. They shouldn't be Lord over the flock. Because the flock of God is God's it is God's heritage. Èrè Ọlọ́run ni wá. Tí gbogbo wa bá lọ sọ́run àpáàdé ẹjọ́ èrè wo ni Jésù Kristi jẹ́ nítorí pé ó wá sílé ayé kò sí náà. Ọlọ́run máa ràn wá lọ́wọ́. Ẹsẹ̀ kẹta ìṣàwọ̀ àpọ́stélì yẹn ó ní àwọn àmúyẹ tí ẹ̀mí tí a fojú rí àti lọ síbẹ̀. Ó ní àwọn ìwé mímọ́ wọ̀nyí fìdí pàtàkì yíyan àwọn olórí oníwà bí Ọlọ́run múlẹ̀ lọ́pọ̀ ìgbà láàrin àwọn ènìyàn Ọlọ́run. Ǹjẹ́ a lè ṣàpèjúwe rẹ bí irú olórí yìí? A gbàdúrà pé a kò ní ní ìrírí ọ̀wọ́n àwọn olórí oníwà bí Ọlọ́run. A kò ní ṣe mọ̀ túmọ̀ Yorùbá yẹn. A kò ní ní ìrírí ọ̀wọ́n olórí rere òní wọ́n wà níbi tá a bá ti jẹ́ olórí. Then àwa náà ta tún jẹ́ ọmọ ìjọ olórí rere òní wọ́n wà torí mo fẹ́ sọ̀rọ̀ ìránṣẹ́ Ọlọ́run kan. Ẹ mọ̀ pé mi ò kí ń blog èèyàn. Ìránṣẹ́ Ọlọ́run yẹn tí mo mọ̀ gbogbo story yẹn dájú gidi ni. Ó ti pàyàwó ẹ̀ sìn. Àwọn olórí ìjọ wọ́n dẹ̀ ń pè mí, wọ́n ń bẹ̀ mí, wọ́n ní wọn ò fẹ́ kí ministry ẹ̀ ó bàjẹ́. Mo wá béèrè lọ́wọ́ wọn wípé ẹjọ́ nígbà tẹ́ ẹ fẹ́ kí ministry ẹ̀ bàjẹ́ ṣé máa yí ṣó ní ministry ni. I have the voice note o anyone tó bá fẹ́ ṣùgbọ́n mi ní gbé síta torí mo ti promise wọn. Ṣé ni yìí ní ministry ni? Kò ní ministry. Àgbàlagbà lẹni tó ń bá mi sọ̀rọ̀ wọ́n wà ní 70s. Mo ní dádì, wọ́n ní sá, mo ní ṣé man yìí is this man, is it leading the flock, the church of God to paradise? Ṣó ń kó wọn lọ jọba ọ̀run? Wọ́n ní rárá. Mo ní ministry ẹ̀wádà. Kò ní. Mo ní dẹ̀ bí gbogbo yín ṣe ń bẹ̀bẹ̀ ẹjọ́ ẹ má sọ, ẹjọ́ ẹ má sọ, ẹjọ́ ẹ má sọ. Ṣé ẹ mọ̀ tẹ́ ń ṣe? Ẹ ń bu ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. So àwọn ni wọ́n wo ibi tí Bíbélì ti sọ wípé ẹni tó bá bu ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere. That is the plain truth. Ara ìyàwó ìyá kò kẹ́ ẹ̀ fún o. Nígbà ó wá yá tí àwòrán kò kẹ́ ẹ̀ fún o. Ó wá fún un ní omi. Meanwhile ó ti ń béèrè lọ́wọ́ ìránṣẹ́ Ọlọ́run mi wípé kí ni èèyàn lè ṣe tẹ́ yóò fi lé obìnrin lọ. Wọ́n dẹ̀ bí pé nǹkan ló fi dè mọ́lẹ̀. Ó wá fún ọmọ ní omi lẹ́yìn. Ó di ọ̀la ọmọ ń complain inú. Ó di ọ̀túnla inú ti ń wú. Kó tó 5 days inú ti wú bí onípapẹ̀ inú onípasọ́kọ̀. Láàrin 5 days ó dẹ̀ kú. Bó ṣe ń fún ní omi yẹn tọ́tọ́mọ yẹn mú omi yẹn tó ń fi wẹ̀ ní ìránṣẹ́ Ọlọ́run kan pé kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ yín? Bó ṣe sọ ní omi yẹn ṣé ò tí mú ṣé ò tí fi wẹ̀? Ó lóun tí mo ti fi wẹ̀. Wọ́n ìránṣẹ́ Ọlọ́run yẹn ní Jesus Christ. Okay, just try. Ó wá ní ṣe olómi ilé ó ní 25 litres ó dẹ̀ gbọ́. Ó yá gbọ́wọ́lé ó wá pray ó yá tún un kó máa fi wẹ̀. Ṣùgbọ́n ẹ̀pa ògbóró mọ́. Immediately tó fún un ní omi mu àti ìwé ọkọ ìyàwó ló ní ó yá wá máa lọ ọ̀dọ̀ ìyá ẹ̀. Some people are now, they are now commenting lórí nǹkan tí wọ́n ní. Ó ṣẹlẹ̀ sẹ́gbọ́n mi rí cancer ni kidney problem ni something you do not verify. Comment online sometimes. Ó máa ń rí bákan sí mi. So I refuse to follow the crowd. Láàrin 5 days ọmọ yẹn dẹ̀ kú. Kidney problem ẹsẹ̀ òwú ọwọ́ òwú ibì kankan òwú kò lọ dialysis kò break down rí o.
ní ọjọ́ tó mu omi àtọjọ́ kejì tí inú ń ṣe yẹn ó tún sáré lọ báwọn èèyàn kọ́ bó yan gàrí ẹjọ́ ó ní kidney problem and 5 days ní kidney problem pààyàn ni ó dẹ̀ lọ sí hospital malaria náà rí àwọn òbí ẹ̀ tó rọ̀ṣẹ̀ lọ sí hospital stress náà rí stress múyàn nínú wú ṣùgbọ́n a dáàbò bò ṣùgbọ́n Ọlọ́run ò dáàbò bò mo wá ń béèrè lọ́wọ́ ẹni tó súnmọ́ mi pé èèyàn mélòó ló wà ní church wọn lòun àti ìyàwó ẹ̀ àti bí èèyàn méjì ṣíọ ẹ wo Ọlọ́run ò gọ́ ó praise the Lord. Ẹ jẹ́ ká lọ sí ipa kejì àwọn àmúyẹ àwọn olórí oníwà bí Ọlọ́run àwọn àmúyẹ wọn náà fẹ́ máa sọ níbí o nítorí ìdí èyí ni mo fi ọ́ sílẹ̀ ní Crétè kí ìwọ kí o lè ṣe ètò tí ó kù kí o sì yan àwọn alàgbà ní olúkúlùkù bí mo ti pàṣẹ fún ẹ. That is 1 Timothy 1:5 tí mo sọ lẹ́ẹ̀kan bí Paul ṣe fi Títù sílẹ̀ ní Crétè. Why? 1 Timothy 3:17 mo ti kà lẹ́ẹ̀kan jàre mo ti kà lẹ́ẹ̀kan. Now wọ́n wá ní àwọn àmúyẹ olórí oníwà bí Ọlọ́run pàtàkì nínú mímú àṣẹ àtọ̀run wá ṣẹ láti tọ́ àti láti tọ́jú àwọn ènìyàn Ọlọ́run. Hebrew 3:17-1 Peter 5:2-3. Now ẹ jẹ́ ká wá wo àwọn àmúyẹ tá a kọ sílẹ̀ ní ìgbà ní 1 Timothy 3:15-16. Olórí gbúdọ̀ jẹ́ ẹni tí kìí ṣiyèméjì ó gbúdọ̀ jẹ́ ẹni tó títóbi nínú ohun ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run títóbi nínú ohun ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run kìí ṣe nínú iṣẹ́ Ọlọ́run o bó bá ń tọrọ ẹ wípé o gbé iṣẹ́ Ọlọ́run dání bó ṣe yẹ kó o gbé dání ṣùgbọ́n ìwà ẹ kò dàbí ìwà bí Ọlọ́run. You can talk too much like Eli, you can insult people like Eli, you are even insulting God because láti sọ fún Samuel pé kí Olúwa kó ṣe èyí tó bá wù ó wà insulting kí ọmọ yín ó sọ fún yín kó wá sọ fún yín pé mọ́mí sọ wo kó ṣe tó bá wù wọ́n jàre tẹ́ bá fẹ́ ṣe nǹkan tó bá wù yín kí ló máa ṣẹlẹ̀ ó lè má jẹun sílé ọjọ́ yẹn ó máa fagbára hàn lórí ẹ̀. You know, you can go angry anyhow, you can behave anyhow, you know, o lè dá authority kan kọjá kó lọ máa kó lè lọ máa kó jẹ́ pé gbogbo nǹkan tó bá máa ṣe torí pé authority kan wà lókè máa report láti fà àwọn èèyàn kan lulẹ̀ ṣùgbọ́n ògbéṣẹ́ Ọlọ́run dúró ní dáadáa wọn ní ríṣẹ́ Olúwa tó o gbé dání ìwà náà máa rí o. Praise the Lord. Wọ́n ní ẹni tí a fi hàn nínú ara ẹ máa gbọ́ o tí a dá láre nínú ẹ̀mí. Are they not talking about Jesus here? A gbọ́dọ̀ fi ẹ́ hàn nínú ara ló sọ o kárí ẹ pé ènìyàn Ọlọ́run ní ẹ nínú ìwà ẹ àwa dá ẹ láre nínú ẹ̀mí tó o bá wá gbéṣẹ́ Ọlọ́run dání bó ṣe yẹ kó o gbé dání ṣùgbọ́n tí ìwà rẹ ń polongo Jésù rọ á dá ọ lẹ́bi nínú ẹ̀mí. So both must be equal ni torí kò sí nǹkan kan lẹ́yìn òdodo ni kò sí nǹkan kan lẹ́yìn ìwà bí Ọlọ́run ni kó tó kàn ẹ̀mí mímọ́. Wọ́n ní ẹni tí àwọn áńgẹ́lì rí ṣé àwọn kan wọ́n ti ń sọ̀rọ̀ bí Jésù wọ́n ti ń sọ̀rọ̀ èèyàn bí Jésù dẹ̀ ní ká máa ṣe àfarawé òun àwọn áńgẹ́lì rí káńgẹ́lì tó lè bẹ̀ ṣiṣẹ́ ò ní jó níwà bí Ọlọ́run kò yẹn ò ní kọ́lọ̀ márùn-ún ẹni iṣẹ́ o tí a wàásù rẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè tí a gbàgbọ́ nínú ayé tí a wá gbà sókè sínú ògo. Praise the Lord. A gbúdọ̀ sọ̀rọ̀ rẹ dáadáa wọn gbúdọ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ tó sọ pé wọ́n sọ̀rọ̀ ẹ lẹ́yìn gẹ́gẹ́ bí olórí kínú máa bí ẹ tó bá ti sọ̀rọ̀ ẹ lẹ́yìn gẹ́gẹ́ bí olórí tó o bá ti wà pleased with it a jẹ́ pé wà rẹ ò dáa nìyẹn. Èmi láwọn ìránṣẹ́ Ọlọ́run ti bá sọ pé a ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ yín tán ni mo máa sọ fún dádì gbọ̀ngbà mi hello dádì a ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ yín tán ni kí lẹ ní mo ṣe o a ti sọ̀rọ̀ yín pé ó ṣeé ṣe kójú orí òkè lẹ́wà tàbí ẹ̀ẹ́dẹ́ sí ilé wọ́n á tún rẹ́rìn kékékékékékéké that's a very very good idea. Wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ ṣùgbọ́n tó bá ti sọ̀rọ̀ ẹ tó gbọ́ pé wọ́n sọ̀rọ̀ ẹ wọ́n ti sọ̀rọ̀ kọ́tọ́ sọ inú ti ń bí ẹ why oníṣẹ́ ibi ni ẹ. Praise the Lord. Wọ́n ní ohun tí ó ń mú ènìyàn kún ojú òṣùwọ̀n olórí oníwà bí Ọlọ́run tí májẹ̀mú tuntun sọ wọ́n ní ká wo Philippians 4:8. Ó nílé àkótán ara ó ní ohunkóhun tí í ṣe òótọ́ ohunkóhun tí í ṣe ọ̀wọ̀ ohunkóhun tí í ṣe títọ́ ohunkóhun tí í ṣe mímọ́ ohunkóhun tí ó ní
ìrọ́jú rere, ohunkóhun tí ṣe fífẹ́ òun ni ká máa gbà lérò. Praise the Lord. Wọ́n wá ní káwo 2 Peter 1:5-7 tí mo ti kà lẹ́ẹ̀kan. Wọ́n ní kì í ṣe ti ọgbọ́n ẹni ṣùgbọ́n tí ó wà ní ìbámu pẹ̀lú ìwà ohun tí ẹ̀mí àti àwọn àmúyẹ tó jẹ́ ti àlàáfíà. Praise the Lord. Àwọn àmúyẹ ayérayé wọ̀nyí wọ́n ní káwo 1 Corinthians 11. Ó ti tó time wọ́n ní. Then wọ́n ní ká wo Philippians 1 Corinthians 11 yẹn sọ wípé ká máa ṣe àfarawé. Ó ní ẹ máa ṣe àfarawé mi gẹ́gẹ́ bí èmi ti ń ṣe àfarawé Kristi. Paul ló sọ bẹ́ẹ̀, nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn. Then Philippians 3:11 wọ́n ní ó máa ń fún àwọn olórí ní agbára àti fúnni ní ìmọ̀ràn rere. Wọ́n ní wọ́n ń ṣàgbéró ìlànà òfin, bẹ́ẹ̀ ni wọn yóò sì mú ìṣọ̀kan dúró ore. Praise the Lord. Wọ́n ní àwọn olórí gbọ́dọ̀ ní òye ti ẹ̀mí àti àwọn àmúyẹ ti ara. Galatians 5:22-23. That is àwọn èso ti ẹ̀mí ṣàmọ́ lórí ìfẹ́ ayọ̀, ìpamọ́ra, àlàáfíà, ìwà pẹ̀lẹ́, ìṣoore, ìwà tútù àti ìkóraẹni ìjánu àti ìgbàgbọ́. Ó wà nínú ẹ̀. Àmúyẹ olórí nìyẹn. Praise the Lord. Wọ́n wá ní pé 1 Thessalonica 5:12 ó ní kí a máa ṣe àfarawé kí a sì máa rìn nínú ìfẹ́ gẹ́gẹ́ bí Kristi bó ṣe fẹ́ wa, débi tí ó fi ara rẹ̀ ṣe ìrúbọ, tó fi ara rẹ̀ ṣe ìrúbọ ẹbọ olóòórùn dídùn. Praise the Lord. Wọ́n wá ní àwọn olórí tí wọ́n ní àwọn àmúyẹ wọ̀nyí, wọ́n ní wọ́n jẹ́ àwọn tí a nílò nísinsìnyí, àwọn tí wọ́n bá ìgbà mu. Praise the Lord. Tó lórí mi ìbá ríran báyìí, tí àwọn ìyá bá jáde pé iṣẹ́ tó fẹ́ dáwọ́lé yẹn má dáwọ́lé o, yóò padà ń bẹ̀ ni o. Ṣùgbọ́n Jésù kú, ó fi rẹ̀ ṣe ìrúbọ olóòórùn dídùn. Ó máa padà ní tó bá fi rí ẹnìkan wípé ẹni tó wá gbàdúrà lọ́dọ̀ rẹ̀ ń sìn, tó bá tún padà débí mọ́ gbàdúrà fún mọ́, kò ní gbàdúrà fún mọ́ o. Praise the Lord. 1 Timothy 2:7-8 wọ́n ní òye àwọn àmúyẹ olórí oníwà bí Ọlọ́run. Wọ́n ní àwọn olórí oníwà bí Ọlọ́run tí wọ́n ní àmúyẹ wọ̀nyí, wọ́n ní wọ́n jẹ́ àwọn tí a nílò nísinsìnyí, àwọn tí wọ́n bá ìgbà mu. Praise the Lord. Wọ́n ní eléyìí ló sọ pé nínú ohun gbogbo ká máa fi ara wa hàn gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere, ká máa sọ̀rọ̀ tó yè kooro. Wọ́n ní a lè dá ọ̀rọ̀ tó yè kooro lẹ́bi, nítorí wípé àwọn ènìyàn tí wọ́n bá wá dúró against wa ojú máa tì wọ́n. Praise the Lord. Wọ́n ní nínú òye àwọn àmúyẹ olórí oníwà bí Ọlọ́run, wọ́n ló ń ṣàfihàn pàtàkì wọn ní títọ́ àwọn ènìyàn Ọlọ́run tí ń fìdí àlàáfíà ti ẹ̀mí àti ìṣọ̀kan múlẹ̀. Praise the Lord. Ká tó lọ sínú ẹ̀kọ́ tí àríkọ́, ẹ jẹ́ ká lọ sí àmúlò fún ìgbé ayé ẹni. Wọ́n ní fojú wo ọkọ̀ ojú omi tí ó dojúkọ àwọn ìpèníjà lórí òkun, tí ó dúró fún àwọn ènìyàn Ọlọ́run. Awakọ̀ àti àwọn òṣìṣẹ́ rẹ̀ dúró fún àwọn olórí oníwà bí Ọlọ́run. Láìsí ìtọ́ni wọn, ó dàbí ọkọ̀ tí kò ní ọgbọ́n ìrìn àjò, tí ó ń forí la ewu. Síbẹ̀ pẹ̀lú àwọn olórí àwọn oníwà bí Ọlọ́run, ààbò àti ìpinnu rere yóò borí, yóò sì la àwọn ìpèníjà. Wọ́n ní ìṣe kẹfà síwájú ṣàfihàn àwọn kìrìsìtẹ́nì àkọ́kọ́ nínú ẹrẹ̀ omi. Wọ́n ní àwọn olórí oníwà bí Ọlọ́run dàbí awakọ̀ tí ó gbọ́n, tí ó mú gbogbo nǹkan wá sí ètò, tí ó mú kí ìṣọ̀kan wà, tí ó sì mú kí ìgbé ayé àlàáfíà ó wà gẹ́gẹ́ bí ọkọ̀ tí ó nílò awakọ̀ tí ó kún fún ojú òṣùwọ̀n. Àwọn ènìyàn Ọlọ́run nílò àwọn olórí oníwà bí Ọlọ́run fún ìtọ́ni láti rí i dájú pé ìdàgbàsókè àti ìṣọ̀kan wáyé ìgúnlẹ̀. A gbọ́dọ̀ ṣe ìfìdímúlẹ̀ rẹ̀ pé Ọlọ́run jẹ́ olóòótọ́ sí wa nínú ẹ̀kọ́ yìí, tí ó sì tún ṣe àtẹnumọ́ pàtàkì ojúṣe àwọn olórí olódodo ní ṣíṣe ìtọ́ni àlàáfíà àwọn ènìyàn Ọlọ́run, ọgbọ́n ìwà bí Ọlọ́run àti àwọn àmúyẹ níran mìíràn tí ó wúlò ni wọ́n ṣe pàtàkì fún àlàáfíà ara Kristi. A gbàdúrà pé kí Ọlọ́run jẹ́ kí a ní àwọn àbùdá oníwà bí Ọlọ́run wọ̀nyí ní mímú ìṣàkóso wa wá ní ìbámu pẹ̀lú ìwà Kristi láti ṣètò àlàáfíà yíkáàkiri àti ìṣọ̀kan láàrin àwọn ènìyàn Ọlọ́run. Àmín. Praise the Lord. Praise the Lord.
Thank you.